wọ́n wà mí ìfẹ́ kán gbalé tó ṣe gbé yẹn torí owó àti máa san lọ bẹ́ẹ̀ bá lọ ra ilé kan tó ní pop ilé 800,000 700,000 ilé tó wà níwọ̀ntúnwọ̀nsì tó yẹ pé ṣẹ̀gbọ́n wọn máa sanwó ilé lọ ní every year ká nígbà kan ni màá ti ní ẹ lọ́ bá ń fún wọn lẹ̀ ó yá ẹja lọ kọ́lé ní ìráyè. Agbala Gabriel ó yé wa torí Yorùbá sọ wípé lówe là ń lùlù àgídìgbò ọlọ́gbọ́n ló ń jó àwọn ọ̀mọ̀ràn ló mọ̀ àwọn èèyàn ti kọ́ Agbala Gabriel lọ́gbọ́n Agbala Gabriel ti kọ́gbọ́n ọmọ aráyé burú ènìyàn wọ́n ṣòro àwọn tí Agbala Gabriel pé kan wá jẹun tí wọ́n tún mú Agbala Gabriel lọ́wọ́ dání àìmọye ilé tí Agbala Gabriel ti kọ́ fáwọn èèyàn ṣùgbọ́n wọ́n fojú ẹ̀ gbolẹ̀ náà ni wọ́n fi bí sóore ni gbogbo a lè máa kà wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan tá a bá ní ká máa kà wọ́n torí náà Agbala Gabriel ó ti fọgbọ́n ṣe ọmọdé náà fọgbọ́n ṣe so tó bá dẹ̀ máa wá kọ́lé tí fámìlì ẹ̀ bá máa wá kọ́lé tó mi ìsọpọ̀ lọ́hùn ò lè ṣe àmọ́ Agbala Gabriel ti ń fọgbọ́n ṣe mo mọ̀ pé ó yí ẹ̀yin náà tẹ́ ń gbọ́ mi báyìí ẹ jẹ́ fídíò sílẹ̀ fún yín kẹ́ wá lọ wò ẹjọ́ ẹ bá mi ṣíà ẹ̀ bí ìyanu ṣe wọnú ìdílé yẹn ìyá yẹn gba owó títí àkáǹtì ẹ̀ ò lè gba owó mọ́ kábíyèsí Elédùmarè ọkọ ẹ̀yin ló wá fi àkáǹtì ẹ̀ sílẹ̀ báyìí ẹ jẹ́ fi fídíò sílẹ̀ fún yín kẹ́ wá lọ wò láwò gbádùn ẹ bá mi ṣíà ẹ jẹ́ kó lọ bá ohun tẹ́yìn náà bá wá rí sí fídíò yìí ẹ̀yin náà ẹ sọ ní comment section nínú oṣù keje tá a wọ̀ yìí o èmi àti yín ìyanu tí ò ṣe dọwọ́ bò lórúkọ Jésù Ọlọ́run yóò gbélé wa lọ́wọ́ ó yá lókè lọ́run. níbi tó lọ ń ṣàánú èèyàn dé wọ́n àkáǹtì kún débi pé wọ́n rí bí gbowó sí mọ́ ó yá àwọn dàmọ́ mi àdúrà ó yá òun ló jẹ́ kí n máa bọ̀ bẹ́ẹ̀ mo ní wà kẹta náà wà ní how are you ẹ tí máa lọ tajà ní bóòdì ẹni wọn lákàntì yín ti kún ẹ wá kílẹ̀ pé ní ìgbọ́n tẹ́ ẹ sọ. wọ́n ní kò gbà kankan mọ́ pé àwọn tẹ̀ láti ṣe torí wọ́n ti sọ fún mi pé. wọ́n fẹ́ ṣòwò sí yín. bẹ́ẹ̀ ni láàárọ̀ wọ́n máa yẹn. mo ti gbọ́ wọ́n fẹ́ ṣòwò sí yín wá ní àkáǹtì yín ò lè gba owó mọ́. níbo lẹ kọ́ tẹ̀ ti fẹ́ dúpẹ́ náà níbo lẹ ṣẹ́bí ilẹ̀ fẹ́ ti dúpẹ́. bẹ́ẹ̀ni gbogbo bí mo ti. ẹ má tún gbọ́dọ̀ lọ ta máa bọ àdúrà ọkọ yẹrẹ ọmọ yẹrẹ bó ṣe pè mí wọn ní kó rere má fò wọn ru because àwọn èèyàn ń donate sọ́dọ̀ wọn wá pè mí lára ẹ pé dádì wọn máa lówó ò lè wà káǹtà wọn mọ́ ṣe ẹ lákàǹtì mi ẹni mi ẹ kọ́kọ́ dúpọ̀ lẹ́tì. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ṣe mí lóore. ẹ wo mo ń bọ̀ òní ni tú àbí gbogbo ẹni fẹ́rù nǹkan rẹ báyìí tó jẹ́ pé oore yẹn ò tún ní gba ọ̀dọ̀ ẹ mọ́ ṣé ààrẹ o mo mọ tí mò ń sọ o mo ti gba testimony mẹ́ta ní alẹ́ àná gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ retí orere lóṣù yìí ẹ gba orere tó kọjá ọkàn yìí ṣé ẹ̀yin tẹ́ ẹ fẹ́ orere ẹ kàn máa sọ pé mo claim orere tí mi ò retí látọ̀dọ̀ ẹni tí mo mọ̀ látọ̀dọ̀ ẹni tí mi ò mọ̀ látọ̀dọ̀ ẹni tó ṣèlérí látọ̀dọ̀ ẹni tí ò ṣèlérí mo gba ohun rere ńláńlá tí àyè kì yóò gbà ẹ dúpẹ́ mọ̀mọ́ yìí wọ́n láwọn ọ̀gá tí wọ́n bọ́ wọn. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ṣe mí lóore mo dúpẹ́ oore ò ní fi yín sílẹ̀ lágbára Ọlọ́run ẹ máa róore gbà ẹ máa ráàánú gbà ọwọ́ yẹn máa lọ sókè ẹ̀ ní jábọ́ o ẹ̀ ní wálẹ̀ lágbára Ọlọ́run ẹ máa rírọ̀ lọ́wọ́ ní wọlé tó bá nílò lọ́wọ́ kan igbó lọ́rọ́ máa dìde fún yín ẹ ṣé mo dúpẹ́ ní yáàkú ayọ̀ yáàkú ìbéèrè yẹn ṣe o agbára lóòkè òkè báyìí ni a máa lọ ẹ̀ ní lọlẹ̀ ẹ ṣé mo dúpẹ́ ṣe. ẹ jẹ́ ń gbọ́ àdúrà ẹ̀ náà wọ̀nyí náà. lórúkọ Jésù ẹ ní jábọ́ lójijì ẹ ní fọmọ ṣiṣẹ́ ìránṣẹ́ ẹ ní fàyà ṣiṣẹ́ ìránṣẹ́ gbogbo àwọn tẹ́ dá sílẹ̀ nínú ìjọ gbogbo wọn ní fi. àwọn èèyàn ló ń pray fún kí ṣe ó ti gbàdúrà fún mi àwọn èèyàn ló ń gbàdúrà fún àwọn tó ń dáwọ́ fún. lórúkọ Jésù
bẹ́ẹ̀ ṣe dáwó fún wa yìí wọ́n ní dáwó fún yín fi ṣàìsàn ní orúkọ Jésù, wọ́n ní dáwó fún yín fi ṣọpẹ́ṣàn ní orúkọ Jésù, ẹ ní jábọ́ lójijì, ẹ ní wálẹ̀ lágbára Ọlọ́run, wọ́n yá máa ga sí. Òun náà máa ń sọ̀rọ̀. Òun náà máa ń sọ̀rọ̀. Òun náà máa ń sọ̀rọ̀. Àmín. Wọ́n ní kú. Ẹ gbàdúrà fún wọn. Only Jesus TV. Wọ́n dẹ̀ máa ń sọ̀rọ̀. Ẹ dúpẹ́ màmá yìí. Ṣé mo dúpẹ́ ṣé ìlérí Ọlọ́run ní fi yín sílẹ̀ o, àánú Ọlọ́run máa wá yín rí, gbogbo bí kíbi tẹ bá ń sọnù àánú sí ẹ̀wọ̀n máa rà àánú gbà, ìdìde oyin ibà kò ní bí aláyé nínú, lágbára tó bá nílò olùrànlọ́kọ̀ gbọ́ olùrànlọ́wọ́ máa dìde fún yín o. Ẹ ṣé mo dúpẹ́, ẹ̀ ní sunkún, ẹ̀ ní ṣọ̀fọ̀, ìlérí Ọlọ́run àṣẹ láyé gbogbo èyí tẹ ṣe mí lóore, bẹ́ẹ̀ ṣe mí lóore ẹ máa róore gbà, oṣù tuntun tá a wà á sọ yín síre, á sọ yín sáyọ̀, á sọ yín sẹ̀kú bálẹ̀ ọ̀rọ̀, àánú àfọ̀ fún yín. Mo dúpẹ́ mo dúpẹ́ torí mi ìlérò ẹ̀, oore tẹ́ ìlérò Ọlọ́run bá mi ṣe fún yín, ìyanu tẹ́ ìlérò Ọlọ́run bá mi dìde ẹ̀ fún yín, lágbára Ọlọ́run ṣiṣẹ́ yóò ní bọ́ọ̀mọ́ owó tán dá fún yín, ẹ máa gbọ́ owó tán dá fún yín, ṣé tẹ bá kiri kíní ìfọdún mẹ́fà ṣe ẹ lè rí kójọ? rárá o, mi lè rí kójọ níbo bó mo ti fẹ́ rí, mi lè rí kójọ o, níbi tá ti ń jẹ tá ti ń mu, kò ṣe torí inú ẹ̀ náà ti ń jẹ, ẹ wo ọkọ ni ẹ ní dúpẹ́ dáadáa ni. Mo dúpẹ́. Ojú yín ti fresh sí gbogbo ìjẹta. Àwọn òní ọ̀pọ̀ ojú wọn ti fresh sí. Kété bí mo ṣe rí ìyẹ̀dá rè. Sẹ́ẹ̀rí ẹ wo bí ẹ wò, àìsàn burúkú ni kéèyàn má lówó o. Gabriel, sickness tó tó àìlówó, ọ̀gá tó bá lówó wà síkì o. Bí mo ṣe rí wọn jẹta kọ́ nìyí o, ojú wọn dọ̀ gan. Ẹ lọ wo fídíò jẹta yẹn, ẹ wojú wọn báyìí, ojú wọn ti lẹ́kí ló ṣẹlẹ̀. Àti pé mo sick. Síkì bẹ́ẹ̀ báyìí wá ń kọ́. Mo ti ro orógùn dáadáa. Ẹ ti ro orógùn dáadáa. Mo dúpẹ́ o. Ẹ ṣé mo dúpẹ́, ẹni wálẹ̀ o, ẹni wálẹ̀ ní jẹ́bàjẹ́, ẹ máa ráàánú gbà, ẹ máa róore gbà, gbogbo tó bá kọjú oore sí ọ̀run á kọjú oore sí yín, ní gúúsù láríwá ní ìwọ̀rùn làrùn, àánú àfọ̀hún fún yín, àánú tẹ̀lérò á dìde, ìrànlọ́wọ́ tẹ̀lérò á dìde, ìgbéga tẹ̀lérò á dìde, gbogbo tó bá lọ bẹ́ẹ̀ máa ráàánú gbà. Àkáǹtì wọn ò tún wá gba owó mọ́. Ó jẹ́ lọ sí àkáǹtì tó ṣe é gbowó dáadáa. Àwọn kan fẹ́ ràn ọ́ lọ́wọ́, jẹ́ lọ sí àkáǹtì tó ṣe é gbowó. Àwọn tó máa ràn ọ́ lọ́wọ́ lóṣù July, àwọn tí ó gbé ọ dìde, àwọn tó máa fa tiwọn dání tí wọ́n gbé tiẹ̀ sórí ní oṣù July yìí, tó o bá rí àmì ṣe lórúkọ Jésù ẹ ó pàdé ara. Wo ire wà, àánú wà, ire wà. Ó yẹ wá pé àkáǹtì yẹn ẹ ṣí ẹ o, ẹ ṣí ẹ o. Àkáǹtì ìtàlẹ̀ ní o, àkáǹtì yín àbí? Àkáǹtì yín ni kẹ́ ẹ máa gbowó síbẹ̀, ṣé yóò gbowó tó pọ̀ dáadáa? FCMB ó yá. 10 05 81 14 52 again 10 05 81 14 52 FCMB. bẹ́ẹ̀ni. FCMB kí lórúkọ ló máa gbé wá? Adeleke Moses ló máa gbé wá. Now ṣe rí owó tó fún ìyàwó yín àtọwó tó ń lọ sọ́dọ̀ yín báyìí, owó ẹ̀yin méjì ni. Ẹ rí pé ìyàwó yín wọ́n dúró tì yín, dàtà ń dáwó fún wọn, ìkálóbìnrin mi ní bó ṣe dáwó fún tó rówó ilẹ̀ tó rí yóò ti sá lọ. So ẹjọ́ communicate. Àkáǹtì tí wọ́n ti kún wọ́n ní wọn kò lè gbowó mọ́, tiyín ló mọ̀ lọ báyìí. Ṣé gbọ́, ẹ jẹ́ kán mọ̀ nǹkan báyìí ni ìfẹ́ tó ti wà láàrin yẹn mọ́jọ́ stop, yóò dà fún yín. Ẹ dúpẹ́. Ṣé mo dúpẹ́ o. Olúwa ni Ọlọ́run ṣe. So báyìí sì wọ́n ti ń wá shop, wọ́n ti ń wálé, wọ́n wá mi ìfẹ́ kán gba ilé tó ṣe gbé yẹn torí owó àti máa san lọ. Bẹ́ẹ̀ bá lọ ra ilé kan tó ní POP, ilé 800,000 700,000, ilé tó wà níwọ̀ntúnwọ̀nsì tó yẹ pé ṣẹ̀gbọ́n wọn máa sanwó ilé lọ ní every year. Kánígbà kan ni màá ti ní ẹ lọ́ bá ń fún wọn lẹ̀, ó yá ẹja lọ kọ́lé. Mi ò ráyè ẹni tó lọ́ọ́ bá máa kọ́lé fún Ọlọ́mọ bí ó ṣe ṣe. Mi kò sí time, mo busy gan. Ọ̀làǹsì àtúmọ̀ wà lẹ́kọ̀ọ́, ẹ̀yin ará Èkó ìyànà pàjá ẹ múra, màá wà lẹ́kọ̀ọ́ lọ́la nípa orí ọ̀fẹ́ Jésù. So kán lọ wálé at least tó wà moderate, kán dẹ̀ gba shop, kán dẹ̀ máa dáná. Àwọn ọmọ lọ sùn, ṣe bá ọmọ yín méjèèjì ni? Ṣé méjì tẹ̀bí náà ni? Rárá o, ìkọ́kù lẹ́kọ̀ọ́.
ok mẹ́ta ni wọ́n kí ni ìyẹn ń ṣe lọ́wọ́. bẹ́ẹ̀ ni ti padà ìyẹn lọ sí school kọ́ṣẹ́ ó lọ school ẹlẹ́tíṣà bẹ́ẹ̀ ni ó ṣe ẹ̀yin ó jẹ yẹn ó yẹ dúpẹ́ ẹ ṣe mẹ́ta wọn yẹn ẹ dúpẹ́. ẹ ṣé o ẹ máa ráàánú gbà ẹ ṣé o ẹ máa róore gbà o ọkọ̀ yóò so balẹ̀ so máa ẹ dúró ẹ dìde oore kan tí mo lè tún ní kẹsẹ̀ mi ni pé ẹ bá ń rán ọmọ yìí lọ school tí ó fi parí yunifásitì kẹ́nìkan ẹnìkan aláàánú kan kó bá mú ọmọ yìí mí ní ẹ máa mú lọ wá sí ní ẹ píìkẹ ẹ sọ́dọ̀ ọmọ yín níbi tẹ́ ẹ bá wà kẹwàá múran school tó máa fi parí ẹgbẹ́ tí ìyá ìbá ń ta ń jẹ tán rẹ́ǹtì ilé tán ń gbélé tí bàbá ń rógùn lò ara wọn ń yá díẹ̀díẹ̀ tí ìyá ìbá ń rán ọmọ yìí ní school nu iṣẹ́ oúnjẹ yẹn school nowadays ti ṣe ẹnìkan tọ́lọ́ ń ṣàánú fún tọ́lọ́ ó dẹ̀ máa gbà fún lọ títí tẹ́mi ọlọ́run bá fọwọ́ tọ́ lọ́kàn bá mú ọmọ yìí ẹ mọ bá rán lọ school kẹmọ̀ràn tí ó fi parí yunifásitì kẹ ẹ dúró fún ó wà á rí i pé ọlọ́run ó dúró tì wọ́n náà ẹ gba oore o ẹ̀yin tá ì share God bless you mo gba testimony ní alẹ́ àná ẹ̀rọ ọlọ́run bá mi lẹ́dí àwọn share fídíò bàbá wọn dá ògo ni fọlọ́ mi nítorí pé gbogbo ògo jẹ́ ti ọlọ́run àkáǹtì obìnrin yóò gbowó mọ́ ó yẹ ẹ máa dàbàtì yòókù sí ọ̀dọ̀ wọn náà ni àwọn méjèèjì náà ni wọ́n gbalẹ̀ wọ́n gba ṣọ́ọ̀bù ojú òní tí yẹn dúpẹ́. ẹ ṣé mo dúpẹ́ o iná ní tọ́wọ́ yín o ọlọ́àgbé yín gòkè o gbogbo aláàánú tẹ bá nílò ayọjú sí yín o ẹ máa ráàánú gbà ìyanu á ṣẹlẹ̀ láyé yín ògo yín á búyọ ibi bá ti nílò olóore ẹ máa róore. ẹ dúró dè mí mọ̀ bọ̀. mo dúpẹ́ o lẹ́yìn mo dúpẹ́ God bless you sir. olúwa ṣe àmín ẹ ní wọlé ẹ ní fàyà tó mo ṣiṣẹ́ ìránṣẹ́ gbogbo ẹni tó bá fẹ́ gbórí sókè nítorí yìí lórúkọ ìṣòro á tẹ̀ wọ́n rí arúgbó ọjọ́ á tẹ̀ wọ́n rí God bless you my daddy a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kò sí nǹkan tó dàbí ìrànlọ́wọ́ bàbá rẹ ní bálà ọ̀là kì í yá kò sí nǹkan tó dàbí ìrànlọ́wọ́ kò sí nǹkan tó dàbí àánú kò sí nǹkan tó dàbí kéèyàn rí olóore aláàánú ẹnìkọ̀ọ̀kan wa olóore ẹnìkọ̀ọ̀kan wa ẹni tó máa fà wá lọ́wọ́ wọnú ògo tí Ọlọ́run ti dá mọ́ ayé wa àwọn olùrànlọ́wọ́ àyànmọ́ àwọn tó máa wọnú ayé wa tá a máa fi rí ògo lò lórúkọ Jésù Ọlọ́run yóò yàn wọ́n tì wá bàríà tó wà láàrin àwa àti wọn ohun tó dún bí ìdíwọ́ láàrin àwa àti wọn Ọlọ́run yóò mú kú o nínú oṣù keje yìí o àwọn ènìyàn rere yóò yí wa ká àwọn ènìyàn búburú wọn máa jìnnà sí wa Ọlọ́run á fi wọ́n sọ̀kò dànù á wá fi àwọn ènìyàn rere yí wa ká àwọn tí ń bá ní rìn táyé ẹni dá àwọn tí ń bá ní rìn táyé ẹni nítumọ̀ bẹ́ẹ̀ ni Ọlọ́run yóò fi wọ́n yí wa ká gbogbo àtàjọ wo fídíò yìí àtẹ̀yìn tẹ́ tún máa wò ó ẹ̀yin tẹ̀dẹ̀ tí subscribe náà ẹ bá wa subscribe sí ìkànnì Only Jesus TV ẹ wò sàlẹ̀ yẹn máa rí subscribe button yẹn ó simple gan ẹ kàn tap ẹ̀ so ó dẹ̀ máa yẹra padà pé ẹ̀yin náà ẹ ti subscribe sí ìkànnì yìí ó máa gbé notification bell wá ẹ tẹ̀ so that it máa ta wá lọ́lọ́ bó ta bá ti ní fídíò tuntun fún wa ẹ ṣé o gbogbo wa pátá lórúkọ Jésù ayọ̀ la máa fi parí oṣù yìí o wọn ò ní jí wa gbé o wọn ò ní jí ẹbí wa gbé o àbọ̀ Ọlọ́run á dájú lórí wa láìpẹ́ á tún padà wá ní àlàáfíà.